Ibi ayẹyẹ náà kún fún ayọ̀ òun pẹ̀lú ìdùnnú àti ẹ̀mí àṣeyọrí fún gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ní ilé ẹ̀kọ́ Epic International Schools bí wọ́n ṣe parí ẹ̀kọ́ wọn fún ti sáà 2024 sí 2025 pẹ̀lú ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde oníwèé mẹ́wàá àti pínpín ẹ̀bùn náà. Ayẹyẹ náà eléyìí tó wáyé ní ilé ẹ̀kọ́ Epic International Schools tó wà ní Epic Estate, Ìrẹ̀wọ̀n ní ìlú Ìjẹ̀bú-Òde jẹ́ àtìpó iṣẹ́ takuntakun òun pẹ̀lú ìfàmọ́ àwọn olùkọ́, akẹ́kọ̀ọ́ àti àwọn òbí. Oore-ọ̀fẹ́ Ògúnṣọlá lákọsílẹ̀ àwọn ètò náà, ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Ètò náà ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà láti ọ̀dọ̀ àwọn òbí, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún ṣíṣe Reverend Mike Oníyì pẹ̀lú fífẹsẹ̀ rájò láti fi ìjọ ọ̀hún mọrírì fún Ọlọ́run fún ti àánú àti ààbò rẹ̀ fáwọn ọmọ náà bí wọ́n ṣe ń kẹ́sẹ̀ járe nínú ẹ̀kọ́ wọn. Ayẹyẹ náà bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú láti ọ̀dọ̀ alága ayẹyẹ náà tí í ṣe Honorable Bukky Adesanya lẹ́yìn tí ó gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yege ọ̀hún níyànjú láti máa sa ipá wọn fún ìlọsíwájú lẹ́yìn tó sì lè jẹ́ kí wọ́n ní ipa rere ní agbègbè wọn. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà tí í ṣe Fífọ́ Akínlésì lẹ́yìn tó jẹ́ akẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ ọ̀hún ó ní ó sọ kókó pàtàkì láti mú ohun tí àwọn ṣe jù pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ papọ̀ lẹ́yìn tó sì jẹ́ kí ó yé wọn wípé ìgbésẹ̀ yìí ni ọ̀nà kan gbòógì láti mú kí ọjọ́ iwájú dára. Níbi ayẹyẹ yìí ni a ti rí àwọn akẹ́kọ̀ọ́ lóríṣiríṣi níbi tí wọ́n ti ń fi ẹ̀bùn wọn hàn lẹ́yìn tí wọ́n sì ń fi èyí hàn fún ayé ipa pàtàkì tí ilé ẹ̀kọ́ Epic International School kó nínú ìgbésí ayé àwọn ògùnwẹ̀rẹ̀ yìí. Níbẹ̀ ni wọ́n ti pín ẹ̀bùn ìwé ẹ̀rí fún àwọn akẹ́kọ̀ọ́ ètò lámìlàaka nínú ẹ̀kọ́ wọn pàápàá jùlọ nínú ìhùwàsí nínú ilé ẹ̀kọ́. Nínú ọ̀rọ̀ olùdásílẹ̀, olùṣàkóso àti igbákejì alága ilé ẹ̀kọ́ Epic International School ni wọ́n ti fi ẹ̀mí ìmoore, ayọ̀ àti ìdùnnú wọn hàn fún ti àṣeyọrí ìkẹ́kọ̀ọ́jáde àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Lára àwọn akẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ ọ̀hún àti àwọn òbí náà fi ẹ̀mí ìmoore wọn hàn ìtàn sì gbóríyìn fún ipa takuntakun tí ilé ẹ̀kọ́ náà kó nígbésí ayé àwọn akẹ́kọ̀ọ́ náà. Ilé ẹ̀kọ́ Epic International School ni ó ní ibùdó ìkàwé ní ilẹ̀ Nàìjíríà, Lomé ní Togo lẹ́yìn tó sì ní àgbékalẹ̀ àpẹẹrẹ ọjọ́ iwájú fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn.